ẹ wá ń fi ẹwà kí kábíyèsí yẹn tó decide kó ń lọ fẹ́ fẹ́yàwó ẹ wá fi ẹwà ẹ fi ń pẹ́pẹ́ kábíyèsí lọ every time ọmọ yẹn wá kun powder àwọn náà fine á tún máa ṣojú yẹn báyìí á máa ṣojú yẹn báyìí á máa ṣojú yẹn báyìí èmi ò tiẹ̀ fine bẹ́ẹ̀ bóyá fine yẹn but pé ń ṣe pẹ́pẹ́ dẹ̀mù yẹn ti pọ̀ jù pẹ́pẹ́ dẹ̀mù yẹn ti pọ̀ jù tẹ́yìn fúnra yín bá mọ̀ pé òòṣà ni ọmọ yín fẹ́ ẹ̀yin ò tún rò débi kan mà mọ́mì Naomi wò ó pé bóyá ọmọ yín ò tí ì ṣe àwọn nǹkan kan tó yẹ kó ṣe kúrò lára ẹ̀ tọkùnrin mi bá gorí ẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà ìyá mi ni o ẹ rò débẹ̀ o tó máa sọ pé wàá rìn lọ síbi tí ìyá ẹgbẹ́ wà èèyàn ń ṣe nǹkan lákùrẹ́ ó lọ Ìbàdàn lọ ṣe program Àkúrẹ́ ló ti ń ṣe náà ẹ rò débẹ̀ pé bóyá torí pé bóyá ọkùnrin mi gorí ẹ̀ ọmọ ẹ̀ dẹ̀ kéré ó fàìn ó wọjú ọkùnrin mi gbọ́dọ̀ gorí ẹ̀ ẹ̀yìnbó ẹ̀yìn ò mọ̀ pé ọmọ yín òòṣà ti gorí ẹ̀. ìyá Naomi ẹ ṣe kinní yẹn dáadáa to be sincere àti Naomi ẹ̀yin family yẹn ẹ ṣe dáadáa torí èmi ò mọ nǹkan tó le tí ẹ fi parí gbogbo wàhálà tó wà nílẹ̀ wá sórí social media every time bí ìgbà téèyàn ń pẹ́pẹ́ kábíyèsí ọmọ tó fine ni ẹ lóòótọ́ ó dáa aláwọ̀ ó ṣe wò ọmọ gidi ni ẹ èèyàn tó ọmọ tó ń ṣe fi yangàn ni ẹ you are beautiful tọmọ bá ti ní ọmọ mi beautiful ọmọ mi dáa ọmọ mi ṣe mama Naomi ọmọ yín beautiful yẹn kọ́ gbogbo ìtẹ́ pé ẹlòmíì tẹ́nìkan ò bá ṣe ẹnìkan máa ṣe àwọn èyí tẹ́ ilé ọmọbìnrin ẹ lórí àtẹ̀tì tó mà ẹgẹ́ ìṣàlàyé kinní kan fún yín tẹ́yìn ò bá mọ̀ kò ṣe pé èèyàn lásán ló gorí ọmọ yín èèyàn lásán kọ́ ló gorí Naomi ẹ̀yin fojú bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀jẹ́ tíṣà wò àbí ẹ̀ ń fojú bí bàbá ẹ̀ nọ́mà ọkùnrin ẹ fi ń wo Naomi yẹn pé nọ́mà ọkùnrin ló gorí ẹ̀ èèyàn lè kọ́ kọ́lẹ̀ kó máa ṣayé ẹ̀ mama Naomi to be sincere òòṣà ló gorí ọmọ yín nígbà tẹ́yìn fúnra yín tẹ́ ti wò tẹ́ ti lọ sí palace ẹ ti rò pé Ọlọ́run ti ṣe tẹ́yìn náà ti mọ̀yẹ àwọn tẹ́ ti fi palace pẹ́pẹ́ àwọn tẹ́ ti fi pẹ́pẹ́ ẹ wà nílé ọba tẹ́yìn ṣe yàn tẹ́ lọ jókòó tọmọ yín lé ọkọ ọmọ yẹn wá kúrò ń bẹ̀ yẹn báwo lẹ ṣe fi ebi bí mo ṣe wà ìbọ́kọ mi ò ṣe jẹ́ nǹkan kan nu ayé mo fi Ọlọ́run bọ̀rọ̀ mi ìsúnlé wa rí bí mo dẹ̀ ṣe wà yìí èmi náà ti fi ọmọ fọ́kọ dọ́tà mi ọmọ mi kò ní yàrá ńlé wa mọ́ ọmọ tá a ti Canada tó tẹ̀ even gan ìgbà tá tiẹ̀ nílé wa ní Canada gan bá a ṣe ra lé wa yẹn gan ó ti wà láàyè tiẹ̀ so kò fún yàrá already ọmọbìnrin mi kan tí mo níyẹn mo fi Ọlọ́run búra kọ́lọ́run bá mi gẹ́ kó kàwé kó àkàyanjú yàrá ẹ̀ báyìí ẹsẹ̀kẹsẹ̀ la máa fi rẹ́ǹtì ó ti bá tiẹ̀ lọ nìyẹn kò lè lọ́kọ kò lè wálé wá sùn mọ́ tó bá wọ́n lè wá òun àtọkọ ẹ̀ kan sùn tẹ́lẹ̀ o tá bá ní nǹkan ṣe torí bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn tá bá ní nǹkan ṣe ń lé wa ọmọ yẹn wá jókòó sákàtà yín ọmọ yẹn ó wà bó ṣe wà yẹn àwọn èèyàn fi opportunity pé ẹ woru press release wọ́n sọ pé 80,000 lórí tán sọ pé ns marriage suspended màámi marriage suspended náà lò fọmọ yín ẹ wá wò pé àwọn ọlọ́pàá kò ń ṣe nǹkan àkọ́kọ́ tó ṣẹlẹ̀ sọmọ ènìyàn o tó o ti involve ọlọ́pàá àwọn ọlọ́pàá ti mọ̀ pé kò òun àti kábíyèsí ò sí mọ́ torí pọ́nmọ̀ kó òun àti kábíyèsí ò sí mọ́ ni wọ́n ti mọ̀ pé òun àti kábíyèsí ò sí mọ́ wọ́n ti mọ̀ pé ọmọ yín ti sọ pé òun ò fẹ́ kábíyèsí mọ́ ọmọ yín ló sọ pé òun ò fẹ́ kábíyèsí mọ́ kò ṣe pé kábíyèsí ló kọ́ ọmọ yín ló sọ gẹ́gẹ́ bí àgbàlagbà ó yẹ kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ṣe sí bẹ́ẹ̀ lẹ́bọ̀ ọmọ yín
ọmọ yẹn wá wà ń bẹ yẹn ẹjọ́ ń ṣe pẹ́pẹ́ dẹ̀m ẹjọ́ ń ya fọ́tò ẹjọ́ ń ṣe kinní èèyàn mélòó lẹ fẹ́ pẹ́pẹ́ ó wá ṣẹlẹ̀ nísìn ẹ wá ń pariwo ẹ wá ṣẹlẹ̀ lọ sí social media ẹ ṣe ń sọ ẹgbà mí o ẹ ṣe ń ké wọ́n sẹ̀ ti ring light ẹ̀ ń ké ẹ wá ń sunkún èmi ò rómi lójú yín ṣá but àwọn kan wà tẹ́pọ́n máa ń sunkún àsùn sínú tí wọn kì í sun jáde ṣùgbọ́n ẹ tí ì sunkún yẹn jáde ó yẹ kẹ́ sunkún yẹn jáde ẹni tó bá ń ṣe tán ní tán tẹ ring light ẹ fi ń sunkún yẹn omi ò jáde lójú yín náà ó yẹ kó mi jáde pò omi ò jáde òkàtì wàhálẹ̀ máa ń sun àsùn sínú lọ́dọ̀ àwọn kan wọn omi ò ń jáde lójú wọn òun á ti kékeré wọn á ti fẹ́ẹ̀ kéku sínú káwálé èkún àsùn sínú lẹ̀ ń sùn madam àwọn tó wà yẹn àwọn orí tí social media yẹn ò lè gbà yín àwọn èèyàn ò lè bá yín dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣẹ́rẹ́ àwọn tó wà lórí social media blogger ni wọ́n àwọn fẹ́ gbowó ni wọ́n fẹ́ gbowó ni ẹ̀rí mi kéwì post ẹ̀ pé ẹ̀ ń sunkún àbí ẹ̀rí mi kí tí má kàn máa update fọmọ yín bá máa update tí má máa ní káwọn èèyàn support bóyá mo ráwọn tán ti ṣe irú mo ṣe rí àwọn tó ṣe rally ni máa ra share rally máa ní káwọn èèyàn 80,000 máa ní mo share irú tàárọ̀ ẹ̀ mo share mo ṣe prayer tí má máa sọ mo lè kọ orúkọ ẹ̀ nìkan kí má fi picture ẹ̀ sí ṣé kankan màá kàn ṣe tèmi màá kàn post ẹ̀ pé káwọn èèyàn bá mi gbàdúrà fún that's all I don't need to come and kí wọ́n máa ṣe drama kan kẹ́lẹ̀ ní bóyá mo ṣe kinní tí n bá support Naomi pé kó má ṣẹ̀wọ̀n torí pé ó jẹ́ ọmọbìnrin tó torí pé ọkàn tó fẹ́ fi ṣe program tó ń ṣe yẹn ni tó yẹ lèmi ṣe ń like ẹ mo ṣe ń support ẹ mo ṣe ń wò pé káwọn èèyàn ń ṣàánú program yẹn ọkàn láti fi fún ni ó ní mo ṣe ń ṣàánú tá a bá wo bí ó ṣe fi ọba yẹn sílẹ̀ tá a dẹ̀ tán dẹ̀ ṣe mọ̀ ó wá di beauty kínní àwọn èèyàn wá ń gbé ó wá bí ìgbà tó ń fi beauty ẹ̀yẹn pẹ́pẹ́ ọba ń gbogbo gbà tó bá fi fẹ́yàwó kínní ìkejì ìkẹta wọn fi ń fẹ́yàwó òun fún ẹ̀ náà ló ṣàgbà ládùn àṣebí wòlíì ni tó lólórí ó mọ ọ̀pọ̀ láàfin ṣebí Naomi ló sọ bẹ́ẹ̀ màmá ṣe bọ́mọ yín ló jíṣẹ́ yẹn olórí yóò máa pọ̀ láàfin olórí ti pọ̀ láàfin àti rí àwọn tó ti fi kábíyèsí lẹ̀ o tí wọ́n wọ́n controversial reason tí mo máa gbé fún olórí wúrà yẹn nìyẹn she doesn't say pen lórí kábíyèsí yẹn ẹ wá mú gbogbo kíní yẹn ẹgbẹ́ o palace yẹn ẹgbẹ́ controversial ariwo yẹn ń lọ jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ to me àwọn tó kàn fẹ́ ṣe tán àwọn agbára mi dẹlẹ́rù àwọn ni wọ́n ń ṣiṣẹ́ kan lọ kóòtù ó yẹ gbé wọn lọ sí kóòtù ó yá má ti dé kóòtù ó má dọ́dọ̀ ọlọ́pàá kan gbé kínní and governor ẹ má jẹ́ ntàn yẹn governor yẹn tẹ́ bá lọ governor yẹn dáadáa òun àti Oríyọmí Hamzat wọn á ti ní kàńtà tẹ́lẹ̀ Ọlọ́run ẹ mọ̀ pé kéèyàn wọ́n máa wọ pé wọ́n fẹ́ ṣe a kò sí mi lọ́wọ́ ìjọba òun ṣe bẹ́ẹ̀ yẹn ìjọba will not pick you táyìn ìgbà tó bá ń ṣẹnu ẹ̀ ń chọ́chọ́chọ́chọ́ tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ lóṣù ẹ̀ máa kàn wọ́n lóhun kí ló ń ṣe lé ṣé o rò pé ó tóbi jù ìjọba lọ ni ìjọ tí ìjọba bá máa mú ẹ pẹ́ mu wàláì wọ́n á mú ẹ wàá wẹ̀wọ̀n tí èsì tó fẹ́ ṣe ni tẹ́lẹ̀ mi bá bẹ̀rẹ̀ sí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ máa kàn wọ́n kí ló ń ṣe lé ta ni wọ́n Nàìjíríà tó bá ti yá tí ìjọba máa dì pẹ̀lú ìjọba máa dì pẹ̀lú ẹ̀ squarely máa ń sọ tí bá ń ṣe campaign ẹ lọ wò mí gbogbo campaign mi pátá bí campaign mi ṣe sweet tó ohun tí n bá rí ni mo máa fi ń ṣe campaign ohun tó bá ṣẹlẹ̀ ohun tó wà tí mo rí gangan tí mo mọ̀ pé ní yẹn ṣe tí mo lè fi campaign against ẹ̀ ohun ni màá ṣe gbogbo campaign mi lórí PDP láyé yìí pàápàá lórí Àtìkù ìwé bàbá Ọbásanjọ́ ni máa ń gbélé báyìí máa kà máa fún yín ní page ohun tèmi fi campaign nìyẹn o torí ohun tí mo rí òun ni mo kà mi ò kàn bọ́ sórí ta ẹlòmíì àbọ̀sà kíní kan ìwọ tó fẹ́ ṣe kíní kan ẹlòmíì lẹ́yìn tó bá ṣe campaign yẹn á tún èpè máa ń wọ ẹlòmíì inú yín nígbà tó bá rò pé òun sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn ìbá ti ń pàtẹ́ fún ẹ you are doing well you are doing good you don't talk ẹ má kàn àwọn kan gbà ọ̀rọ̀ mi dẹlẹ́rù
àwọn náà ṣiṣẹ́ ibi tó wà lẹ́yìn ẹ̀yìn èèyàn kan fúra ni nígbà tán bá wá ṣiṣẹ́ ibi yẹn ṣẹ̀rù padájọ́ máa lọ gbé fún gọ́vnà pé mo fẹ́ sign adájọ́ àgbè lọ pé ẹ yẹ ṣe báyìí ṣẹ̀rù padájọ́ yẹn orí gọ́vnà kó tó ṣiṣẹ́ yìí gọ́vnà yẹn máa sọ̀rọ̀ láti protect ìlú ẹ̀ and láti lè support law of the land that's it abẹ ṣẹ̀rù pé gọ́vnà yẹn lọ́wọ́ lórí ẹ̀ abẹ́rẹ́ pé ó ní kinní ńgbà tí kinní yẹn bá ṣẹlẹ̀ tán tí kinní yẹn ṣẹlẹ̀ ṣe rò pé gọ́vnà lọ́wọ́ sí gbogbo tí gọ́vnà ṣe ń sọ létà yẹn ó fi ń protect ara ẹ̀ àti protect aráàlú kán lè ní ìjọba ṣe nǹkan tó yẹ kán ṣe ẹ̀yin èèyàn ohun tó wà nídìí ọ̀rọ̀ yẹn ó gùn kọjá nǹkan tẹ́yìn ń ro lẹ́yìn kẹ́ máa lọ bẹ irú màmá Naomi yẹn lẹ́yìn èmi expect pé kẹ́ẹ̀tì kan lẹ̀kúnlẹ̀ ilé Ifẹ̀ yẹn ẹ nídìí kẹ́ wá sórí social media you just go to kábíyèsí ẹ ṣàánú wa this time we need your assistance kábíyèsí lè pè èèyàn is the chairman àwọn ọba kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan ní gbogbo Nàìjíríà kábíyèsí you understand kábíyèsí will kò yẹ yín kábíyèsí will call whoever that needed to be called ní Nàìjíríà tó bá ṣe pé kàn pé gbogbo àwọn ọba tó jẹ́ pé wọ́n mọ̀ pé àwọn ọba yẹn ni wọ́n lẹ́nu àwọn ọba kan wà tó jẹ́ pé they are first class ní gbogbo ìlú mẹ́rẹ̀ tó bá jẹ́ gbogbo kíni wọ́n á pè wọ́n ẹ jọ̀ọ́ bá mi pè president kíní ní ọ̀dẹ̀ mi ló ti ṣẹlẹ̀ Ikan see it will help out tí mo dẹ̀ mọ̀ pé ìtẹ́yìn tó kú kan ṣe tí ní wọ́n á ti máa ṣiṣẹ́ tó yẹ kán ṣe undergroundly àwọn tí ọmọ wọn ṣe aláìsí kí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn number one tèmi máa ń sọ kò sí béèyàn ṣe lè ní bó ṣe lè lo láàánú àwa kan láàánú jù yín lọ bí mo ṣe wà mi ò ṣe charity o mi ò dẹ̀ fi show mi fi gbó lọ́wọ́ ìjọba àwọn míì ń ṣe charity the way tó bá fi ṣe yẹn ni wọ́n fi ń gbó lọ́wọ́ ìjọba èmi gbó lọ́wọ́ ìjọba look at me very well mi ò ṣe charity mi ò dẹ̀ plan àti ṣe kan tí n bá fẹ́ ṣe charity mo ti sọ kémi bá fẹ́ ṣe charity tó kọ́nà bá fi lè jẹ́ kí n pé 60 years ní ayé tí n bá pé 60 years all I need to do is build a home fún àwọn arúgbó lèmi fẹ́ tọ́jú build a home fún àwọn arúgbó kán wà ń bẹ̀ kí n máa rẹ́ni bá mi tọ́jú wọn kí n dẹ̀ máa feed wọn free mi sọ pé mo fẹ́ ṣe káwọn èèyàn lè fún mi lówó àbí I want to do it free ohun tí mo bọ́ Ọlọ́run mi sọ tí mo bẹ̀bẹ̀ fọlọ́run ni tí mo dẹ̀ wọ́n pé ó máa gbọ́ if I'm 60 years old ní ilẹ̀ yìí o kí Ọlọ́run kó ṣàánú mi kí n kọ́ ilé fún àwọn arúgbó if just 20 ni mo lè tọ́jú 20 yẹn kẹ̀dẹ̀rẹ̀ kí n mú káàkiri ilẹ̀ ìlú ní gbogbo máa mú ní ilẹ̀ Nàìjíríà yìí ni máa ní Haúsá máa ní Ìgbò máa ní gbogbo wọn àti Fúlàní gbogbo ọmọlú mi ò ní fi ṣe Yorùbá nìkan quote me write my name that is what I need tí mo bẹ̀ Ọlọ́run mi fún nǹkan Ọlọ́run ṣe fún mi tọ́lọ́run bá lè ṣe fún mi inú mi yóò bá dùn even tó bá possible tó bá jẹ́ pé Ọlọ́run máa bá mi fi ṣe ní state of the nation tó jẹ́ kí n mọ̀ pé ẹni ìwá ọmọ Abuja indigene Calabar indigene Ọ̀yọ́ indigene kíní bí mo ṣe máa mú wọn lọ nìyẹn bó ṣe wù mí nìyẹn kí n dẹ̀ tọ́jú àwọn arúgbó yẹn kí ọkàn mi balẹ̀ kínú mi dùn kó máa fún wọn lóúnjẹ kó máa bá mi fún wọn lóògùn kí n gbà wọn tó máa tọ́jú wọn that is only thing tí mo need tí mo ń bẹ Ọlọ́run tí mo dẹ̀ kọ́ Ọlọ́run máa ṣe fún mi because nǹkan tó wù mí ni mi ò ní mo fẹ́ ṣí charity káwọn mi ò ṣí kíjọba ṣáà ti fún mi license pé kí n lọ ṣe kí n tọ́jú àwọn èèyàn nǹkan tí mo fẹ́ n bá dẹ̀ rí pé ohun tí ìjọba fẹ́ ṣe tó ń bá rí pé ìjọba ò gbà fún mi láti ṣe mi ò ní ìdí àti force ara mi màá lọ máa báwọn tó ń ṣe màmá kó nǹkan lọ fún wọn bẹ́ẹ̀ so that is me
135. You don't come to social media kẹ́ máa fún àwọn èèyàn ní fake information. Ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ di wòlíì, ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run Olúwa sọ báyìí lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn níbo gbogbo yín wà. Ẹlòmíì yẹn Ọlọ́run ní kinní kan, Ọlọ́run ti ní kinní kan máa jìyà. Ẹnìkan ní mo kàn máa wọ ẹlòmíì pẹ̀lú játijàti ọ̀rọ̀. Àwọn ló máa jìyà. Àbẹ́yìn fúnra yín ìyà tẹ́ sẹ́ẹ̀tì ilẹ̀ fáwọn èèyàn tó ń ṣe tiẹ̀. Àwọn ìyà tẹ́ sẹ́ẹ̀tì ilẹ̀ fún àwọn ẹ̀yin onílara ẹ̀dá. Some of you believe you can do it better. Some of you believe pé ẹ̀yin gangan Ọlọ́run fi rán, Ọlọ́run ò fi rán most of you. Játijàti lẹ́ ń sọ lẹ́nu. Tí Oríyọmí Hamzat àti eléyìí 125 ṣe máa ṣọ tí Oríyọmí Hamzat àti Naomi bá lọ sẹ́wọ̀n eré wo lẹ fẹ́ gbà ẹ lè pín ogún wọn kankan ìyẹn ò dẹ̀ ní kí charity yín gẹ́ bákan tí tó bá ń ṣe nǹkan tọ́lọ́run bá ń gbà fún ẹ that does not mean pé ìwọ ló mọ̀ ọ́ ṣe jù torí ẹ̀ mo ṣe máa ń wẹ lómi tó bá ní ọmọ òun bímọ tó bá ń fi ọmọ ẹ̀ ṣe hardly you see me kí n máa ṣe ọmọ kí n máa hardly you see me because ìwọ tó bí ọmọ tọ́lọ́run fún ẹ ní gbogbo ọmọ yẹn tán tó gbogbo nǹkan lọ déédéé tí gbogbo ọmọ yẹn ṣe ìwọ kọ́ ló tọ́ wọn Ọlọ́run ló fún ẹ tọ́ àwọn tó wọn ọmọ ya yamayama tó ọmọ ń ṣe yamayama lójú títì yẹn kò ń ṣe pé ó wù wọ́n bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ò ní tà sí reason tẹ́ fi máa ń rí i pé àwọn ọmọ ta yẹn I take care of them mi ò worry because máa ń wò pé ìyá kan ló ṣàbí àwọn ilé ṣé ìyá yẹn sùn ó jí inú ìyá yẹn ò dùn kò ní inú ò ní dùn pé ọmọ òun ò ṣe dáadáa kò sẹ́ni tí ò fẹ́ kọ́ ọmọ òun ṣe dáadáa láyé reason you will never see me kí n máa gbé àwọn ọlọ́mọ kẹ́ni kí n máa fọmọ ọlọ́mọ kí wọ́n fọmọ ọlọ́mọ ṣépè fún nígbà tèmi náà dẹ̀gẹ̀ sọmọ lórí tí mo bó ṣe ń rí lára kí mo fẹ́ máa ṣépè fún ọmọ nǹkan ọmọ òun fẹ́ ṣépè fún ọmọ tí wọ́n fúnra ẹ̀ ò tí mọ̀ pé o ò mọ bọ́jọ́ ọ̀la ọmọ tí ẹ ṣe máa rí and you are causing another person's children. 125 so gbogbo àwọn ìtẹ́sọ tẹ́lómi ti sọ rẹ̀ di wòlíì mo bá ń fà mú kan wọ ẹlòmíràn máa kàn òun táyà ló ń ṣàwọn eléyìí náà ṣe wà okay tó bá wìn ẹ lè tó bá wìn ní kẹsọ Naomi kọ́ ló pa àwọn ọmọ yẹn Oríyọmí Hamzat kọ́ ló pa wọ́n wá sórí social media wọ́n sọ pé àwọn fẹ́ ṣe program wọ́n dẹ̀ inform ọlọ́pàá already kò ṣe pé nǹkan tí wọ́n inform they inform the police so àwọn òbí ṣé ẹni tó ṣe wà nílé ẹ̀ tó ń sùn àwọn èèyàn tó ti wá jí débẹ̀ láti fẹ̀rẹ̀ ṣé wọ́n ní kán wá fẹ̀rẹ̀ ni wọ́n ní kán wá fẹ̀rẹ̀ náà bọ́n máa ṣe wọ́n ti sọ fọ́lọ́pàá pé táìmù báyìí ni àwọn fẹ́ kán débẹ̀ táìmù báyìí náà àwọn fẹ́ kán débẹ̀ why ẹ ṣáà wá wí kíní why charging with murder ó ti wá charge ẹ pẹ̀lú murder nìyẹn mo mọ̀ pé Ọlọ́run tó máa gba gbogbo ògo Ọlọ́run tó máa gba gbogbo ògo ni Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run fúnra rẹ̀ ó máa gba gbogbo ògo ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé tẹ́ bá ń fi ọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀yin tẹ́ máa ń fi ọ̀rọ̀ ọlọ́pàá tẹ́ máa fi ń tàn tí ayé àwọn èèyàn tó yẹ pé immediately báyìí ọlọ́pàá mo mọ gbá mo máa wo tẹ́ ti máa kọ́ tẹ́ ti máa ṣe oríṣiríṣi tẹ́ fi ń sọ pé kò ní kó ó máa kó sẹ́wọ̀n ní ẹ̀wọ̀n yẹn ṣá ẹ̀wọ̀n yẹn everybody mo sọ fún yín gbogbo ẹni tó bá ti gbẹ́ kòtò ẹ̀wọ̀n fún yàn ó ti di dandan kókó sí look at me very well bí mo ṣe jókòó yìí máa ń wò ni bí mo ṣe wà yìí I always tell people you don't know what you don't know ó ṣàgbà nǹkan tẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ ó ṣàgbà nǹkan tẹ́ ẹ mọ̀ most people doesn't understand how everything goes ní Nigeria how everything goes on social media you understand ẹ̀yin mo mọ̀ pé òfin yẹn máa wáyé òfin yẹn dẹ̀ máa ó dẹ̀ máa wò ó máa di ìmúṣẹ Nàìjíríà ṣe mọ̀ pé bákan la ṣe erase kọ́lọ́pàá múyàn kó má lọ sí court
àwọn èèyàn ti wá wò pé wọ́n lọ sí kóòtù yẹn torí wọ́n lọ sí kóòtù yẹn náà immediately wọ́n ṣe máa ń jèlì èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ òfin máa wá tán máa parẹ́ òfin máa jẹ́ káwọn èèyàn wọ́n máa jẹ́ kófin wá pé kí ó sọ di òfin pé kí ẹ̀rìn lọ fún bí ẹ̀mẹ́ta kán tó lè sọ pé wọ́n fẹ́ jèlì èèyàn. It is not instant àwọn èèyàn ń ṣe instant wọ́n ti gba ìwé yẹn wọ́n ti ṣe ibi tí wọ́n ti jókòó tó o ti ń wòran pé kínní wọ́n ti ṣe ìwé ìgbẹ́jọ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n ti ṣe everything wàá kàn máa wò pé kí ló dẹ̀ ṣẹlẹ̀ ń sìn wàá wá dọ̀dẹ̀ láàrin méjì ó máa dọ̀dẹ̀ ní láàrin méjì because àwọn tó mọ̀ ọ́ ṣe ti ṣe ìwọ tó o bá mọ̀ ọ́ ṣe ó máa wò bí ọ̀dẹ̀ báyìí ohun tó ṣẹlẹ̀ sí àwọn ẹni yẹn nìyẹn o ohun tó ṣẹlẹ̀ sí àwọn ẹni yẹn ó ní mo sọ fún yín o àwọn kan ti ṣiṣẹ́ wọn wọ́n ti parí iṣẹ́ wọn kí gbogbo tọ́lọ́pàá fi mú wọn kóòtù ni wọ́n dẹ̀ ti mọ kóòtù tí wọ́n ń lọ wọ́n ti mọ bó ṣe ń perfect iṣẹ́ yẹn gbàgbé wèrè. torí náà gbogbo nǹkan tó bá ń ṣe àwọn èèyàn máa wà tán máa bínú ẹ̀ èló lélẹ̀ 55,000 àwọn èèyàn máa wà tán máa bínú ẹ̀ àwọn èèyàn máa wà tán máa support ẹ̀ ṣùgbọ́n tó ṣe lè wù káwọn èèyàn ṣe lè máa support ẹ̀ káwọn èèyàn máa bínú ẹ̀ fúnra rẹ̀ ìwọ náà kó máa ṣe kó máa fura kó máa rìn tó bá rìn kó máa bójú ẹ̀yìn kí ni mo sọ fún yín tẹ́ bá ti ń rìn ẹ máa bójú ẹ̀yìn tẹ́ bá ti ń sọ̀rọ̀ kó ń ṣe gbogbo àwọn èèyàn tó ń pàtẹ́wọ́ fún yín ló lọ́ọ̀ fún yín o kó ń ṣe gbogbo àwọn èèyàn tó ń pàtẹ́wọ́ fún yín ló lọ́ọ̀ fún yín torí ẹ̀ mo sọ 2025 yìí tó ń bọ̀ tá a jọ ń wora wa kọ́lọ́n kó jẹ́ gbogbo akájọ ṣọdún ìláyà àti àlàáfíà mo ṣe ń sọ ẹ máa ń rò kó bẹ́yà kínní ni ọba ńlá Elizabeth igi dá dúró mo dá jókòó mi ni igi dá dúró ni because o ní mọ èèyàn tó ń ṣèkà fún ẹ o ní mọ èèyàn tó tí n bá jókòó tí n bá wo orí social media bó ṣe rí màá kọ́ mọ̀ pé kí ló le tó báyìí kí ni ẹlòmíà dẹ̀ wà ibi tí wọ́n ti ń sọ pé ó ń ṣe tiẹ̀ yẹn àwọn ẹlòmíà dẹ̀ wà á dẹ̀ dúró lórí pé sẹ́ẹ̀ ìwọ wá ìwọ àfi bí ìgbà tó jẹ́ pé á wá dúró lórí ọ̀rọ̀ ayé ẹ̀ gangan pé yes ṣé ẹni tó dúró lórí ọ̀rọ̀ ayé ẹ̀ tó ní o ṣé ẹni yẹn tó bá rí ẹ̀wọ̀n ṣé kò ní ti ọ̀tá ẹni yẹn sí àwọn kan ló máa ń lọ sórí péjì olórí Naomi yẹn wọn èpè ńláńlá wọn máa tún fi ṣẹ́ wọn á tún ṣe ọ lè lọ́ọ́ máa lè ló gbé kíní wọn bú àwọn kan ló ń ṣe o àwọn kan ló jẹ́ pé bí Oríyọmí Hamzat bó ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn they hate him like ìgbẹ́ so tí nǹkan báyìí wá ṣẹlẹ̀ wọ́n máa dúró ni bó ṣe ń ṣe nìyẹn tó bá rí má ní problem tó bá ti ní problem ó ní mọ ibi tí ọ̀tá yẹn ti ń wá problem yẹn máa gorí ara wọn ni wàá kàn rí pé problem yẹn ń gorí ara wọn ni tẹ bá dẹ̀ máa wo àwọn tó ń ṣèkà yìí àwọn tá a jọ jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ni wá 55 àwọn ọmọ tá a jọ jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ni wá ìjọ ò la fẹ́ kúrò nínú ká máa ṣèkà fúnra wa ìjọ ò la fẹ́ kúrò nínú ká máa mo wo àáfàá kan àáfàá yẹn sọ̀rọ̀ mo wo àáfàá yẹn títí báyìí lórí ọ̀rọ̀ ẹ̀ mo wo ẹni tó tún jẹ́ pásítọ̀ ó sọ̀rọ̀ mo wò wọ́n títí báyìí mo wò wọ́n pé kí ni ẹ̀dùnná kí lẹ fẹ́ gbà nínú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gbà nínú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe èrè wo lẹ fẹ́ jẹ ẹlòmíà nítorí pé o ti bá lágbájá sọ̀rọ̀ o ti dọ̀tá lágbájá o ti dọ̀tá ẹni tó ń bá jà torí o kàn bá ẹni yẹn sọ̀rọ̀ o ti di ọ̀tá torí pé o kàn ń bá èèyàn kan ṣe o ti di ọ̀tá ẹlòmíà dẹ̀ mú ẹ bí ọ̀tá ayérayé Naomi ò ṣẹ̀wá náà ó fi òun àti kábíyèsí ò fẹ́ra wọn mọ́ fine tó bá yẹ pé wọ́n manage situation yẹn ni tó bá yẹ pé kílédì yẹn manage situation yẹn ni òun àti àwọn parents ẹ̀ kọ́ manage situation yẹn ni ó possible kó wọn àti kábíyèsí máa fẹ́ra wọn wọ́n máa fẹ́ra wọn gan wọn lè jẹ́ kí wọ́n publicly wọ́n lè jó wọn publicly because
embarrassment yẹn ti pọ̀ jù tí màmá Naomi ò bá mọ̀ pọ́n cause embarrassment ẹ̀yin èèyàn lọ bá mi sọ fún wọn pọ́n cause embarrassment to be sincere wọ́n cause embarrassment wọ́n really embarrass ọba yẹn ẹ wá ń fi ẹwà kí kábíyèsí yẹn tó decide kóun lọ fẹ́ fẹ́yàwó ẹ wá fi ẹwà ẹ fi ń pẹ́pẹ́ kábíyèsí every time ọmọ yẹn wá kun powder àwọn náà fine a tún máa ṣojú yẹn báyìí a máa ṣojú yẹn báyìí a máa ṣojú yẹn báyìí èmi ò tiẹ̀ fine bẹ́ẹ̀ bóyá fine yẹn but pé ń ṣe pẹ́pẹ́ dẹ̀mù yẹn ti pọ̀ jù pẹ́pẹ́ dẹ̀mù yẹn ti pọ̀ jù tẹ́yìn fúnra yín bá mọ̀ pé òòṣà ni ọmọ yín fẹ́ ẹ̀yin ò tún rò débi kan mà mọ́mì Naomi wò pé bóyá ọmọ yín ò tí ì ṣe àwọn nǹkan kan tó yẹ kó ṣe kúrò lára ẹ̀ tọkùnrin mi bá gorí ẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà ìyá mi ni o ẹ rò débẹ̀ o tó máa sọ pé wàá rìn lọ síbi tí ìyá ẹgbẹ́ wà èèyàn ń ṣe nǹkan lákùrẹ́ ó lọ Ìbàdàn lọ ṣe program Àkúrẹ́ ló ti ń ṣe náà ẹ rò débẹ̀ pé bóyá torí pé bóyá ọkùnrin mi gorí ẹ̀ ọmọ ẹ̀ dẹ̀ kéré ó fàìn ó wọjú ọkùnrin mi gbọ́dọ̀ gorí ẹ̀ ìbò ẹ̀yin ò mọ̀ pé ọmọ yín òòṣà ti gorí ẹ̀ abẹ́rù pé kábíyèsí yẹn ọkùnrin lásán ni ọkùnrin lásán ni kábíyèsí yẹn ọkùnrin lásán kọ́ ni kábíyèsí yẹn ṣàrò pé ọba Ọọ̀ni of Ifẹ̀ yẹn àwọn míì tán bá kàn sẹ́rẹ̀ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ tán máa ṣe oríṣiríṣi ẹ̀yin ò mọ̀ nǹkan tí kábíyèsí yẹn ń fi ojú rí lójoojúmọ́ ní òòṣà ẹ wò Ifẹ̀ yẹn ojoojúmọ́ náà máa ń ṣe òòṣà ojoojúmọ́ everyday 365 days máa ná ọdún wọ́n ní ọjọ́ kan ṣoṣo nìkan ni wọ́n fi ń ṣe òòṣà ní Ilé Ifẹ̀ wọ́n ní ọjọ́ kan ṣoṣo náà fi ń ṣe òòṣà ní Ilé Ifẹ̀ ọjọ́ kan ṣoṣo yẹn ṣé wọ́n mọ ọjọ́ yẹn not only Àkúrẹ́ mà tó bá tẹ̀ ń ṣe káàkiri mímọ̀ kó ti ń ṣe kiri ṣá bọ̀ èmi fẹ́ sọ fún yín pé ọmọ yẹn madam ẹ má wo problem yín sí ọmọ orí social media lè wà gbà yín ta lè mi àwọn tẹ́lẹ̀ lọ grant interviews ta làwọn gbogbo bloggers orí show social media pátá